gbogbo nǹkan tó wà lómi ara àtẹ̀jẹ́ ara rẹ Ọlọ́run fẹ́ kí n kà ní àṣálẹ́. arábìnrin kan wà ní Maryland a máa ń bẹ ní ilé wọ plane bàálù ènìyàn ló wà ó àwọn kan ló dẹ̀ sáà fún lẹ́bọ̀ ó ní ọjọ́ tó bá wọ lóòrò tó máa já ni sẹ́ẹ̀rí jàjà ara Kóńgò ni àtúnlọ́sọ ti kúrò nínú Kóńgò kò tí tó wọ plane láti lọ́sọ ti dé Amẹ́ríkà over 20 years kò tí tó fẹsẹ̀ kan plane. Hallelujah. Sẹ́ni oríṣiríṣi Sátánì máa gbé dé ṣùgbọ́n tí o bá ti ní agbára nínú Ọlọ́run wàá sọ pé wàá agbára ẹ̀ wàá tẹ́ḿbẹ́lú ẹ̀ wàá useless ẹ̀ wàá sọ pé kò tó nǹkan kí ló dé kò tó nǹkan pé agbára ti bẹ nínú mi ó ju tiẹ̀ lọ àbí wàá sọ pé gbẹ̀gbẹ̀ dákẹ́ tó bá dé wà lẹ́nu bá lẹ́nu bá ní pa àti ẹni wàá sì wọ́ sẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n o gbọ́dọ̀ lọ́rọ̀ Ọlọ́run kí mo gbé o sì gbọ́dọ̀ òbí ọ̀rọ̀ Ọlọ́run tó bá ti òbí rẹ̀ ó ti parí sọfẹ́ nìkan ó ti parí ṣé wàá gbọ́ mi ò gbọ́ ẹgbẹ́ ò lè sọ̀rọ̀ mọ́ báyìí ọ̀tá kan ò lè pa ọ́ ọ̀tá wo lórí Jésù pa ọ̀tá tó bá ti pa Jésù ló lè pa ọ́ ṣé àbẹ̀rẹ̀ ní lórí kò lè ṣe sọfẹ́ ẹrù ọ̀tá kan ò lè pa ọ́ sọfẹ́ kí wọ́n lọ sí rẹ̀ wọ́n fúnra ẹ̀ máa para rẹ̀ ìbẹ̀rù máa pàdéyàn ó ní òun lè wọ́n ní tó máa wọ bàálù tó máa já lágbára Ọlọ́run ó ní ọdún tó ń bọ̀ lọ́sọ̀ tó máa lọ ní báyìí mo dẹ̀ ń bẹ pé lọ sí Kóńgò lẹ́ẹ̀kan ó lè kú sọ́nà hallelujah ó ń já wá kí iṣẹ́ kú dára ṣùgbọ́n agbára tó ń bẹ nínú Ọlọ́run láti wó ibi gíga kan gbogbo palẹ̀ láti gbogbo májẹ̀mú àìsàn májẹ̀mú mátẹ̀gbẹ́ májẹ̀mú mátiọ́ra májẹ̀mú máserere láti lè bàjẹ́ nínú ayé rẹ̀ ẹlòmíì májẹ̀mú tó fọ́ sáyé nìyẹn pé kò ní ṣe rere ẹlòmíì bàtà bá fẹ́ ṣe rere báyìí láìsàn kọlù nítorí pé ohun ìjà rẹ̀ kì í ṣe kíni kì í ṣe tara gbogbo ohun tí bàbá wa tó gbá tó go through ò ní go through ẹ̀ lóòótọ́ ni ìdílé rẹ̀ wọ́n ṣe ń ṣe nìyẹn wọn ò kì í tó dé báyìí tó máa tó 60 wọ́n máa kú ni tó máa tó kéde kan wọn ò ní ṣe rere wọ́n bá kọ́lé wọn ò ní kọ́tán wọ́n ra mọ́tò náà wọn ò ní lò wọn ò ní gbádùn rẹ̀ ṣùgbọ́n nígbà tó dórí tiẹ̀ lórúkọ Olúwa you are excused for tonight mi ò lè gbá mi rẹ o ọlọ́run máa excuse rẹ kúrò bẹ́ẹ̀. ẹ̀yin sinmi tá ní ìṣèwà bẹ́ẹ̀ ṣe yin Ọlọ́run yìí inú Ọlọ́run máa ń dùn sí i ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ó gbọ́dọ̀ tó máa pẹ́ àbí ìyẹn la ajẹ́ kí ìyẹn ajẹ́kẹ́ ẹrù jẹjẹ pé kí gbọ́ ta ló fẹ́ dẹ̀rù jẹjẹ ní o lè máa sáfálàǹgbá hallelujah òrò ayé o máa ń sá òrèkùdé o sá gbọ́n bá paná bàbá tí iná bá gbọ́ wà dẹ̀ ẹ̀rù adẹ̀ bá wà àyà adẹ̀ sáwà pa bẹ́ẹ̀ nìkan bá gbálẹ̀ kù ló ti bá ẹ̀rù adẹ̀ bá wà Olúwa àyà fún padà wà dé wọ́n kí ló bà wọ́n lẹ́rù tó bá ti ní Kristi sínú ayé rẹ̀ tó ohun tó Ọlọ́run wí nípa tẹ̀lé ní ẹ̀sẹ̀ lẹ́gbẹ́ gbogbo ìjà ayà gbogbo ìfòyà gbogbo ìbẹ̀rù wọn yẹn Ọlọ́run fẹ́ mú kúrò nínú ayé rẹ̀ hallelujah ẹ̀gbọ́n jókòó ní ó ní ohun tí mo bẹ̀rù gan-an ló wá ṣẹlẹ̀ sí mi àbẹ́ẹ̀kọ́ ohun tó máa ń bẹ̀rù ní ẹlòmíràn fẹ́ lọ sí exam kò tí ì débẹ̀ ó dẹ̀ ti gbọ́ ó dẹ̀ sọ pé àròkọ wà lóhùn lè ní pass exam náà lórúkọ Olúwa gbogbo ọ̀rọ̀ èyí tó gbogbo ẹ̀rù èyí tó máa ń fa ìkùnà nínú ayé ní àṣálẹ́ Ọlọ́run ó balẹ̀ rẹ̀ mọ́ àìsàn tó ń ṣe ẹ̀mí kò ní kú sínú rẹ̀ tí ó ti wà mí. Bẹ́ẹ̀ kíákíá kama àwọn tó bá wà kálí bẹ́ẹ̀ ni. Ayé ìyàjẹ́ mo ti mú kó nínú ayé yín torí bí agbára Ọlọ́run wọn bẹ nínú ayé yín ẹ lọ sínú ayé kẹ́ ẹ lọ ṣe rere. Mo ní mo rán ẹ lọ sínú ayé kẹ́ ẹ lọ lu àlùyọ. Mo rán ẹ lọ sínú ayé lórúkọ Jésù pé ìrìn ayé rẹ kò ní di àgbélé. Nínú ọgbẹ́ náà mo rán ẹ lọ sínú ayé. Mo rán ọ lọ ni Ọlọ́run lọ sọ pé òun rán ọ lọ. Ó ní kó má bẹ̀rù agbára ayé. Má
ayé mo gbà á lọ́wọ́ mo lè fi fún yín nítorí pé ẹ jẹ́ ọmọ nítorí pé búrẹ́dì àkàrà ọlọ́run àkàrà ọmọ àwùjọ fi fún ajá àwùjọ fi fún ẹrú mo fi fún yín ni nítorí náà ẹ lọ sínú ayé ohunkóhun kan kò lè pa ọ́ láìpẹ́ bẹ́ẹ̀ ohunkóhun kan ò lè pa ayé ẹ jẹ́ ohunkóhun kan ò lè pa kádàrá ẹ jẹ́ ohunkóhun kan ò lè pa ọ́ láìpẹ́ bẹ́ẹ̀ jẹ́ ohunkóhun kan ò lè da ọ̀nà rẹ rú ohunkóhun kan ò lè pa ayé rẹ jẹ́ ẹ lọ sínú ayé ẹ lọ sí rere ni ọlọ́run bá ṣe kéṣe rere ni. sọ pé kí o wá sínú ayé kó máa káwọn èèyàn máa pé kó máa bá kádàrá rẹ kó máa padà ó fẹ́ kí ẹ wá sínú ayé kẹ́ ẹ lu àlùyọ ó fẹ́ kí àwọn ènìyàn máa rí ẹgbẹ́ wọn fi sàríkọ́gbọ́n wọn sọ pé mo fẹ́ dàbí ẹni báyìí mo fẹ́ dàbí ẹni báyìí mo fẹ́ dàbí ẹni báyìí ayé ògbọ́dọ̀ rí ẹ kó máa wọ́ ṣe hallelujah ẹni àkíntànáwò ni ọ ayé ògbọ́dọ̀ rí ẹ kó máa wọ́ ṣe nítorí pé ọlọ́run fẹ́ ṣe ó fi ṣe gbúrò mọ́lẹ̀ ó ní ẹni lọ sínú ayé àbí yóò dára fún ọ. gbogbo agbára láyé kí ló ń fà á táwọn èèyàn máa kúkú òjijì dàbí àwọn agbára bíi ni ọlọ́run dá wa pé ká kú léwe ṣùgbọ́n agbára tó ju agbára wọn ló pa wọn ẹlòmíà sùn wọn ní kò jí hallelujah ẹlòmíà sùn wọn ní kò lè jí ẹlòmíà lè kígbe wọn lójú àlá ìparí ẹ̀ ní ṣùgbọ́n ọlọ́run mò ń rán àwọn lọ sínú ayé ó mà gbé agbára burúkú ń bẹ ó mà gbé àwọn ẹ̀mí òkùnkùn ń bẹ ó ní mò ń rán àwọn lọ. ìwé Lúùkù orí kẹwàá pápápá kíákíá Luke chapter 10 afẹ́ gbàdúrà ni Luke chapter 10 verse 19 Luke 10:19 quickly. tó o lè mi fún ọ ní àṣẹ lórí oró ayé lórí ejò ayé lórí àkekèé àwọn olóró ayé ó ní mo fún ọ ní àṣẹ lórí wọn ìyẹn ní bẹ́ẹ̀ wọn ò lágbára lórí rẹ àmọ́ ṣé mo bá nìkan sọ̀rọ̀ ìyẹn ní wọn ò lágbára lórí o ò lè lọ sí skul kó má ṣe rere o ò lè lọ sí skul kó má fẹ́ẹ̀lì ó ní mo fún ọ ní àṣẹ láti lọ succeed. Go ahead. Àti lórí gbogbo agbára ọ̀tá. Àti lórí gbogbo agbára ọ̀tá. Agbára ọ̀tá ìdílé. Agbára ti ìdílé àná. Tí wọ́n fi agbára oríṣiríṣi ọ̀tá ló wà o. Hallelujah. Ọ̀tá ọ̀rẹ́ wà abẹ́ẹ̀kọ́ tó lè súnmọ́ pẹ́kípẹ́kí bí ìṣe ọrùn. Ọ̀tá ìdílé wà. Tìdílé bàbá wà. Tìdílé màmá wà. Tìdílé tẹ àná wà àná. Hallelujah. Ní o kí ní mo lọ fẹ́ wá rìn sí. Hallelujah. O lè sọ pé o ní lọ sí ìdílé bàbá rẹ bí o sọ pé o lọ wọn wà o lè sọ pé o ní lọ sí ìdílé ìyá rẹ bí o tilẹ̀ lọ ẹ̀jẹ̀ rẹ DNA rẹ ó wà tá sórí tàbí ẹ̀kọ́ hallelujah tí o pé ní ìṣe ayé òkè wá fọ́tò kiri má wọ́n á lọ sí íńtánẹ́ẹ̀tì wọ́n á púlù fọ́tò ẹ̀gá ìṣègbè kún Facebook hallelujah wọ́n á kà lọ gbé fọ́tò ẹ̀gá láti orí Facebook wọ́n mú lọ bí wọ́n fẹ́ mú lọ ṣùgbọ́n tí o bá ti ní agbára Ọlọ́run sínú ayé rẹ bí o bá gbé orúkọ ẹ lọ sí kíkí bí o bá gbé orúkọ rẹ bẹ iná sì ń sọ nítorí pé agbára Ọlọ́run wà nínú ayé rẹ hallelujah wọn ò ní láti máa gé aṣọ rẹ kiri mọ́ kò síbi tó fẹ́ rìn sí ìyẹn ni pé o lè survive ní ayé yìí láì lágbára Ọlọ́run kò sí bó ṣe lè wẹ òkú já bàbá yẹn wọlé kọ́ ó ní kò sí bó ṣe fẹ́ làjá ó ní òkú nílé ayé kò sí ẹni tó àbí ta ló lè wẹ òkú já kò sí ẹni tó lè wẹ já láì sí pé o ní agbára Ọlọ́run sínú ayé rẹ mo fẹ́ gbàdúrà fún ọ ní àṣálẹ́ ṣùgbọ́n mo fẹ́ kó o mọ̀ pé ìka tó nílò báyìí ni pé agbára Ọlọ́run tó bá lówó lọ́wọ́ bí o bá ní agbára Ọlọ́run wọn ní kó gbádùn rẹ̀ bó o bá ní ìyàwó dáadáa bí o bá ní agbára Ọlọ́run wọn ní kó gbádùn rẹ̀ má ti gbà wọn lọ́wọ́ bí o bá ní àwọn tó ń ṣoríire bí o bá ní agbára Ọlọ́run wọn mú máa wọn lára ṣé mo bá nìkan sọ̀rọ̀ agbára Ọlọ́run ló lè jẹ́ kó o kó ayé ìjà agbára Ọlọ́run oko wá kó jẹ́ tó bẹ tó àgbẹ̀ agbára yìí dẹni Ọlọ́run agbára èso ọlọ́run kò máa mú kúrò ìgbà tó ti máa ṣe yẹsí ọyá kọ̀tínú. kò sì sí ohun kan bí ó ti wù kí ó ṣe tí yóò pa yín lára. ẹ gbọ́dọ̀ tó bá ti gba agbára Ọlọ́run sínú ayé rẹ kò sóhun tó lè pa ọ́ lára mọ́ bó o mú ipò kí olóró kò ní ní ọ́ lára bó o rìn láàrin àkekèé àtejò kò lè ta ọ́ kò lè gé ọ jẹ hallelujah. Ó ní bí òun rìn ní àforífojì ikú kò sí ohun kankan tó lè ṣe ọ́
torí pé o ti gba iná sára inú mi nù lẹ́ẹ̀kan ìgbà bàbá ọlọ́ba gbé fún o gba iná sára hallelujah ẹgbẹ́ o ti gbé àpòní láti gba iná sára tí o bá gba iná sára àwọn ènìyàn máa jáyé ènìyàn burú agbéyàwó mèremère báyìí wọ́n lè bàyàwó náà nílò alẹ́ ọdún márùn-ún má sọ ayé ìdìbò fún àwọn tó máa ń tẹ́lẹ̀ tó máa pa kádàrá ènìyàn náà wọ́n gba kádàrá wọn gbé kòròfò lé lọ́wọ́ á lè tẹ̀lé ṣiṣẹ́ káàkiri á máa ṣiṣẹ́ oníṣẹ́ ní àṣálẹ́ yìí ọgbọ̀n ọ̀rọ̀ ó jà fún ọ. ṣé o ti dáhùn ti gbàgbọ́ kí n tó gbé máìkì yìí lẹ̀ torí àtẹ̀fẹ́ close lónìí hallelujah àwọn tó bá sọ pé aláàgó márùn-ún ní wọ́n bá débi láàgó mẹ́ta wà ní bá wọn hallelujah tí o ṣe tó ń gbogbo tó fẹ́ bá ṣe gbogbo máa ṣe wà kí ni mo wí ní kí ni mo sọ ní pé o nílò agbára wọn kò tó lè ṣe okó dáadáa nínú ayé kò nílò agbára wọn lọ o ti rẹ́ lórí tákàwé tó máa sọ tákàwé á gba òye dá ìgbà tó yẹ kó tó kókó máa jẹun àìsàn á lẹ̀ gbèdè gbogbo sàtífíkẹ́tì tó kún sí àtàmà àwọn sàtífíkẹ́tì yẹn ó máa ń gẹ̀ẹ́gẹ́ ọdún olè fi ṣiṣẹ́. ó ní kò sí ohun kan tí ó lè pa ọ́ lára ìgbà tó bá ti gba iná ọlọ́run sí ara kó ń wọlé pa ọ́ lára. ẹ bàbá wa ohun kan ọ̀sẹ̀ kínní nítorí pé ọlọ́run bẹ nínú ayé rẹ kò ní lè pa ọ́ lára. Ní àṣálẹ́ yìí ẹ̀yin ará ayé tá a wà yìí ayé tó burú ni ayé tó lẹ́gẹ́ ni ayé tó sì fẹ́lẹ́ ni abẹ́ ọ̀pọ̀ fẹ́lẹ́ ó fẹ́lẹ́ o wá pẹ́ lómi wá ní wá ó dẹ̀ sùn lánàá kò dẹ̀ sí kò tó pé kankan ṣe ó dẹ̀ dọ́jọ́ kejì kò dẹ̀ jí ayé tó fẹ́lẹ́ ó dẹ̀ ní láti gbàgbára agbára nìyẹn fi ń survive. Agbára ni tí o sì náà láti gbàdúrà ilé tó kù kí ọdún kó tó parí sẹ́kù má gbàgbé pé oṣù yìí gan ó ṣe pàtàkì oṣù keje gbogbo mẹ́rẹ̀kù rẹ̀ ọlọ́run pàfẹ́ tiẹ̀ mi ò bá mẹ́rẹ̀ second half of the year lábẹ̀rẹ̀ yìí abẹ́ẹ̀kọ́ oṣù mẹ́fà ti kọjá oṣù kẹfà tó máa pé èyí ọdún lábẹ̀rẹ̀ yìí ní ìka tó lọ́wọ́ lè fẹ́ ṣe ní 2011 kò ní jẹ́ kó dàtí 2012 ọlọ́run láti mú rí ẹ lọ́wọ́ ṣùgbọ́n o ní láti gbọ́ ọ̀rọ̀ o ní láti ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí hallelujah tó wá ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí ìwọ ọlọ́run náà wá sí fèrè sí ọ̀rọ̀ wá sí ìdásílẹ̀ sí ọ̀rọ̀ ìgbàgbà mi a máa ń gbọ́n jura wa lọ́wọ́ dàbí epo agége hallelujah ta ló ti rí epo agége ní. Epo agége gbọ́n kẹ́ẹ̀bìtì tó pa epo agége ó máa pẹ́ a máa yọ ẹ̀yìn ìdébàdà aṣọ tó wà ẹ̀sìn kan wà ní àwọn ẹ̀sẹ̀ wà tàbí àti máa hallelujah ọ̀rọ̀ ọlọ́run gbà mí tẹ́nìyàn bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run á dẹ̀bẹ̀ sí máa fúnra ẹ̀ á máa pín tí wọ́n bẹ́ẹ̀ lómi máa ṣe ó máa jẹ́ ìdẹ́mẹ̀jẹ́ ẹ̀ṣẹ̀ hallelujah irú àwọn ènìyàn bẹ́ẹ̀ yọ̀ pé bí epo adége ni wọ́n kó máa ṣe kó jẹ́jẹ́ níwájú ọlọ́run kó má dẹ̀ mú ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ọlọ́run yà ọ́ lẹ́nu. Kó máa jẹ́jẹ́ níwájú ta ló ti jẹ́jẹ́ mi ò gbọ́ kí ni tí o lè wá mú ṣe. Bíbélì pé ó ní as many as receive him he gave them power àbí ó fún wa ní agbára láti ṣe kíni láti di ọmọ ọlọ́run tí ó fẹ́ gbà lọ́wọ́ láṣálẹ́ yìí ó sì dá láti gbà á ó yé kìkì àwọn ẹni tó bá.